Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Adéoyè àti Ọbáfẹ́mi olú àwọn méjèèjì ló kó ẹ̀yin ìlú ọ̀rọ̀ ló délẹ̀ èmi lè fẹ́ ká ṣe lórí rẹ̀. èjì mọ̀ lánìyàn ọmọ olódòdó o ọmọ eléjì òwúlò eléjì bámúlò bámúlò mi kò ọgùnyàn nílé ọdẹ ọmọ iná mo lọ rẹ yọ pa mo ṣe bí wọn náà ra wọn ni. wọn ń jayé ọba báwọn bá a ṣe bẹ̀rù náà la bọ mọ. báwọn ẹrú rèé ọmọ lèmi. ẹkún wọlé sọ ẹ ọ̀sọ̀rọ̀ ẹkún lọ́rọ̀ wa mọ́ o abẹ́ ẹ̀rọ bá wájú yín. n ò fẹ́ bẹ́ẹ̀ ni kankan fa nǹkan kan sẹ́ẹ̀. gbọ́ngbọ́n ilé mi bẹ lẹ́yìn rẹ̀. tí ọba lónìí bá gbéṣẹ́ tó bá wájà ṣé kìí ṣe pé ọba lọ́la ló kù tí ó jọba. Ọbáfẹ́mi ni ojú rẹ̀ kún. ipò tí máa mú pọ́npọ́ dání. gbọ́ wọn ní odó kan lé wọn káàkiri. káàkiri nu. nígbà tó dó bá wa ń lé èèyàn náà ètò nǹkan òde báyìí. mẹ́wàá ń ṣẹlẹ̀ láàfin bàbá ààfin gbóná. olúwọ́jí ní sáwọn lọ́dẹ ìwòjì olùgbàmù ní sáwọn lọ́dẹ ìgbọ̀n ìgbẹ́rẹ́ ọ̀nà sọ́ni akẹ́wọ̀lẹ̀. omi là bá dún agbọ́dọ́gbọ́. ó bá di lọ́la kọ̀ọ̀la ẹnu báyìí lẹ́sẹ̀ ó fi máa papọ̀ ojú ọ̀nà bí wọ́n bá ṣe wù kó wọ́n pọ̀ tó èmi ní kó jẹ́ ń jẹ́rí wọn. ọ̀pá tá a gbé sẹ́yìn tẹ̀yìn lójú ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o ẹni tó ń ṣe òtúfò tí ọ̀kẹ́ ẹ̀sẹ̀ kò lẹ́ọ̀ ara rẹ̀ ló ń ṣe. ọ̀pá tá a gbé sẹ́yìn tẹ̀yìn lójú ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o ẹni tó ń ṣe òtúfò tí ọ̀kẹ́ ẹ̀sẹ̀ kò lẹ́ọ̀ ara rẹ̀ ló ń ṣe. kẹlẹ́bẹ̀ tá a fà síkún tẹ̀rí yẹn o ó pẹ́ bóyá o ajáde nínú ẹ̀lúlù tó fa òjò tẹ̀rí yẹn orí ara rẹ̀ ló fi máa gbé. ọ̀pá tá a gbé sẹ́yìn tẹ̀yìn lójú ọ̀pá tá a gbé sẹ́yìn ọ̀wẹ́ ìkìlọ̀ ni o ẹni tó ń ṣe òtúfò tí ọ̀kẹ́ ẹ̀sẹ̀ kò lẹ́ọ̀ ara rẹ̀ ló ń ṣe. ọmọdé búrọ́kọ̀ òun kojú ẹ̀yìn ẹbí mi ṣòótọ́ lolúworin pani o ẹni tó ń ṣe òtútù tí ó kí ẹsẹ̀ ń múlẹ̀ o ara rẹ̀ ló kúkú ṣe à. ọ̀pá tá a gbé sẹ́yìn ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o ẹni tó ń ṣe òtútù tí ó kí ẹsẹ̀ ń múlẹ̀ o ara rẹ̀ ló ń ṣe. ó tàfà sókè tó yí dóborí o bọ́ba yẹn ò rí ọ tọrùn owó kedere adìyẹ tó ṣu tí ò tán sára ẹ ló wá. bójú wẹ̀yìn wo kú tó kù bá ń bójú wẹ̀yìn ni àárẹ̀ nǹkan tí táyà tọmọ ń ṣe lẹ́yìn òun bàbá mi Adégbénga Adégoróyè ẹ bójú wẹ̀yìn nígbà tẹ́ wà láyé ẹ ṣe déédéé láàrin aya ẹ ṣe déédéé láàrin ọmọ ẹ fàyàkàyà ẹ fọmọkàmọ gbogbo ẹ wá di rúgúdù tó já yánpọnyánrin sílẹ̀ nígbà tẹ́ filẹ̀ ṣaṣọbúra tán ẹ̀yin wá lọ ẹ fi wálẹ̀ nínú gbogbo rògbòdìyàn yìí ẹ bá má ṣe bẹ́ẹ̀
ẹ bá bójú wẹ̀yìn, ẹ bójú wẹ̀yìn, ẹ má dáwàdà. Kí ló dé? Eléyìí pọ̀. Adétúnjí. Ọmọ wa, ọmọ ẹkùn, bójú wòkè, ọmọ òkú, bójú wòkè, owó bọ́mọ tí ń ṣòro lẹ́yìn rẹ̀. Adétúnjí, bójú wòkè. Ebi wá níbi náà bá kú, àmì ẹrú bojú. Ọ̀gẹ̀dẹ̀ bá kú, àbọ̀mọ rẹ̀ rọ́pò. Báládì ọba sílé, ìbọmọ ní ìjogún ẹbú. Adétúnjí, bó lára bọ́run ṣe wá dẹ̀wò. Àbí ọjọ́ ìyàwó tí ò lè gbádìyẹ. Adétúnjí, adé ìsànbáyé mi dá. Adétúnjí, ẹ bá ń wádé mi o, ẹ bá ń wádé mi, ẹ bá ń wádé mi. Adétúnjí, ẹ bá ń wádé mi. Èmi Adétúnjí, lóòótọ́ ni tí iná bá kú àfẹrúbojú, ṣé wọ́n wá fi mí joyè àwòdì mi ò lè gbé díẹ̀ ni? Abímbọ́lá, wọ́n fi mí joyè àwòdì mi ò lè gbé díẹ̀. Ṣé lórí ọ̀rọ̀ Adé àbí oyè yìí náà lè tún mo láì gbogbo tẹ́ ń ṣe fúnra yín náà. Abímbọ́lá, èmi làrólé. Tá bá ṣe bẹ́ẹ̀ tá àràdé yìí, adójú ti délé yìí ni. Adé mi, ojú ò ní tí kò ní téèyàn kankan. Ẹ má ṣe ráyìn lè ṣe sẹ́mi lọ́rùn. Ẹni sùn láàárọ̀, ẹni sùn lọ́sàn-án. They man drive Adé, they ń jẹun dáìní Adé. Ẹ try get it because anything máa ṣe yín sìn, èmi náà ni máa tún máa sáré kiri. Ẹ bá ti máa sọ̀rọ̀ Adé, ẹ kílẹ̀ mú ẹ sùn. Tílẹ̀ bá dé mọ̀ ẹ pé sister, ẹ wá solution sí. Ẹ má ṣe ra ilé ṣe o. Ẹ sùn tílẹ̀ bá mọ̀ àwọn. Àwọn tó bá gbà pátápátá ni máa ṣe láti fi rí Adé. Ọmọ àjẹkẹrẹ, come and sleep. Come and sleep, don't worry. Sleep. Fúnmẹ́jọ ìyàwó di mi ò lè gbẹ́ díẹ̀, èmi Adétúnjí. Ọ̀pátá gbèsè yìí tẹ̀yìn lójú, ó jọ bí òwe, ìkìlọ̀ ni o. Ẹni tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀ sẹ́kùnlẹ̀ o, ara rẹ̀ ló ń ṣe. Ọ̀pátá gbèsè yìí tẹ̀yìn lójú, ó jọ bí òwe, ìkìlọ̀ ni o. Ẹni tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀ sẹ́kùnlẹ̀ o, ara rẹ̀ ló ń ṣe. Ọ̀pátá gbèsè yìí tẹ̀yìn lójú, ó jọ bí òwe, ìkìlọ̀ ni o. Irú ọlọ́wọ́ lè lè yé bá mi Adé. Ibo la fẹ́ wá dé yìí sí bá ìdúró lọ.
Ẹ̀gbọ́n mi. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ adé ibà? Dáàdì ni mo tún ìlójú àlàlé ni. Mi ò mọ̀. Ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o. Ẹni tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀ sẹ́kùnlẹ̀ o. Ara rẹ̀ ló ń ṣe. Ọ̀pátá gbé sẹ́yìn tẹ̀yìn lójú. Ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o. Ẹni tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀ sẹ́kùnlẹ̀ o. Ara rẹ̀ ló ń ṣe. Dúró. Mọ́mì, kí ló ṣẹlẹ̀? Dúró. Kí ló ṣẹlẹ̀? Dúró. Má gbà. Mọ́mì. Mọ́mì, kò sí kankan bẹ́ẹ̀. Orí bàbá kan báyìí. Bàbá kẹ̀. Orí. Bàbá kọ̀kọ̀. Orí. Mọ́mì. Nǹkan ò ṣe mí. Kò sí nǹkan kan. Kò lè sí nǹkan tó ṣe ẹ́. Mọ́mì. Ó dàgbà àyàn. Ó dà. Kò sí nǹkan kan. Mọ́mì. Mo ṣìnà. Èmi ò ṣàyè mi. Mo ṣe mistake mo ṣe. Ó yá. Mọ́mì. Máa lọ. Máa lọ. Mọ́mì, ṣé wà ókè? Kò sí nǹkan tó ṣe mí. Ọlọ́run wà láì. Nǹkan tí ń ṣe mí. Ọlá, bàbá ẹ̀, nǹkan tí ń ṣe mí. Mo ṣẹ̀ mọ̀ ní pé nǹkan tí ń ṣe mí. Mọ́mì, ẹ tẹ́kẹ̀ yìí sọ̀rọ̀. Oya, múra, rìn. Máa rìn. Eré. Ilé yá o. Ọ̀dà, mo ti gbọ́. Ó mà ṣe. Yà wọlé. Má jà pẹ́ lójú títì yà. Tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀ sẹ́kùnlẹ̀ o. Ara rẹ̀ ló ń ṣe. Ọ̀pátá gbé sẹ́yìn tẹ̀yìn lójú. Ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o. Ẹni tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀ sẹ́kùnlẹ̀ o. Ara rẹ̀ ló ń ṣe. Ọ̀pátá gbé sẹ́yìn tẹ̀yìn lójú. Ọjọ́ bí òwe ìkìlọ̀ ni o. Ẹni tó ń ṣe òtúfò tí ò kí ẹ̀. I'm okay, my darling. I'm fine. Don't worry, yeah? Are you sure? I'm good. Don't worry, my daughter. I'm good. Alright? Thank you very much. I'm fine. Báwo Princess, alright, the bá ti dé ọ̀dọ̀ grandma. Thank you, sir. Make sure pé kò ṣe lè pa. Well, Princess, don't play rough, okay? Okay. I love you. Love you too. That's all. Yeah. Kò tiẹ̀ yé mi, kò fi bí kọ́kọ́ yé mi torí pé mo ń wò ó pé ẹni tí ò bá jẹ gbé kò yẹ kó kú gbé bí gbogbo ètò ẹ̀kọ́ ṣe ń ṣẹlẹ̀. I don't understand. Ẹ gbà mí. Sista Tóun, ẹ pẹ̀lẹ́. Kò sí bẹ̀rù fọmọ Ọlọ́run. Bí a ti rán mi sí yín, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ó ní sọ fún yín wípé kí ẹ má bá wọn ní ọwọ́ nínú ohun ìkọ̀kọ̀, ohun ìdọ̀tí, ohun àṣírí, nítorí wípé gbogbo ohun tí ẹ ṣe ní kọ̀kọ̀, gbogbo ẹ̀ ni ó hàn gbangba lọ́dọ̀ Ọlọ́run. Pásítọ̀, ibi tẹ́ ẹ ti fi parọ́ òun ni wípé ṣe rí lóòótọ́ ìdílé wa, ìdílé olówó, ọlọ́lá, kódà olókìkí pàápàá.
àmọ́ kò sí ìfọ̀kànbalẹ̀ kò sífẹ̀ẹ́ àìgbọ́ra ẹni yé ká máa lára ara wa nítorí pé ìdílé olórogún ni mo ti jáde. Èkúté ètò ẹnujọ́ mẹ́ta yìí ọkàn mi ò tiẹ̀ balẹ̀ rárá ni àwọn àpẹẹrẹ tí mò ń rí àwọn àlá tí mò ń lá kò fi mí lọ́kàn balẹ̀ kò tiẹ̀ tó rí pé kí n kò déédéé jókòó kọ́kọ́ mi kò déédéé la gàrà èwo ọlọ́mọdé jẹ́ káyọ̀ orí láburú ọmọ kékeré ara mi ni mí. sista tó ẹ pẹ̀lẹ́ kò sí ìbẹ̀rù fún ọmọ ọlọ́run dẹ̀ ní dáàbò bo gbogbo wa gẹ́gẹ́ bíi tí mò ń sọ fún yín ẹ ṣáà jẹ́ kí inú yín kó mọ́ sí ọmọ làkejì kó mọ́ sí àwọn ẹbí yín kó mọ́ sí àbúrò kó mọ́ sí ẹ̀gbọ́n tí ẹ bá ti ṣe gbogbo eléyìí gbogbo ohun tó wà nínú ọkàn yín tó ń dẹ́rù bá yín gbogbo ẹ̀ ni ó máa lọ. màá fún yín ní màá yan àwẹ̀ fún yín àwẹ̀ ọjọ́ 3 màá máa fún yín ní sáàmù yẹn tí ẹ bá ti gba àwẹ̀ yẹn gbogbo ọkàn yín tó ń lágìrì àyà yín tó ń já yẹn gbogbo ẹ̀ lọ́lọ́run máa bá mi mú kú kò sí bẹ̀rù fún ọmọ ọlọ́run àlàáfíà fún yín ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ọlọ́run àwọn ọmọ ogun a dúpẹ́ lọ́wọ́ yín fún oore yín lórí arábìnrin wa yìí a dúpẹ́ torí ààbò tí ẹ̀yin ti fi ń bò tí ẹ kò jẹ́ kó di ẹni àgbégbè ní ọjọ́ tó. mo ṣe tó gbogbo everything láàárọ̀ yìí ni màá. àti bíi náà. bẹ́ẹ̀ ni màá. kí wàá jẹ́ kí bíi rẹ̀ ń tì. láti ta àwọn ọjà kan láàárọ̀ yìí màá. owó ẹ̀ kan. ó wà níbi tá à ń kó pamọ́ sí màá. bá a ṣe máa ra kúnlẹ̀ náà nìyẹn táwọn máa kúnlẹ̀ owó iṣẹ́ la máa rí àní gbogbo mò ń padà bọ̀ wá bá yín. àti ìwọ tó gbé kinní kọ́ etí tí nǹkan tó gbé kọ́ etí tí òun jẹ́ ògbọ́n nǹkan tí kọ́sọ́mà ń sọ. ó dáa. ẹ̀yin ọmọ mi. ẹ kú ṣe máa. ọlọ́bìnrin jáde mo lọ àtẹ́yìn sáwọn ọmọ yìí mo mà rí yín. ẹ̀yin náà la wá rí mọ́ mi. no rárá mà nípa ọ̀rọ̀ Kúnlé ni mà. òye mi náà o. a kọjá ní òkè odò láìpẹ́ yìí and condition ta dẹ̀ rí Kúnlé inú àwa méjèèjì ò dùn sí rárá torí ẹ̀ la ṣe decide pé ká wá bá yín lórí ẹ̀ mà. kò dùn mẹ́mi náà gbogbo effort mi láti rí i pé situation yìí kò sí bẹ́ẹ̀ mọ́ ni mo ṣe kò sí kankan tó ṣeé ṣe tó bá sọ fún mi pé wọ́n rí lókè odò màá lọ ọbẹ̀ kí n tó débẹ̀ Kúnlé ti pòórá tó bá ní náà rí wọ́n ní ó ti fẹ́ wọjà màá débẹ̀ a máa mú báyìí ó máa yọ bọ́rọ́ mọ́ wa lọ́wọ́ ni kò yé mi náà kò dẹ̀ dùn mẹ́mi inú ta ló máa jẹ́ kí nǹkan ò sọnù. mọ́mí èmi dẹ̀ ní suggestion kan èmi ìbá suggesting pé ká gbé lọ sí psychiatric home. Yes. Mọ́mí tó bá gbé débẹ̀ wọ́n máa examine ẹ̀ wọ́n máa mọ nǹkan tó ń ṣe gangan wọ́n máa take care wọ́n máa go through therapy section and by the time tó máa fi jáde níbẹ̀ yẹn he will be a better person than he used to be. I think that's what we can do for him. ó dáa kò sẹ́yìn tó fẹ́ kọ́ mọ̀ òye àwèrè ó dáa máa support yín I'll give you 100% support. No problem ma. Tá ti kúrò bí báyìí nísìn a máa lọ make àwọn findings ní àwọn psychiatric home yẹn àti bí a ṣe máa gbé tá máa gbé lọ síbẹ̀ a máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí tá ti kúrò bí báyìí nísìn. bí wàá èdè ọ̀tún ẹ̀ fún ní èdè ọ̀tún láti fi rin àwọn orin tiwa. Yes, to make our own findings. By that time náà náà máa ṣiṣẹ́ lórí ẹ̀. wọ́n bá mi fún wọn ní nǹkan. àánú mọ́mí kò ní ìgbìmọ̀ ẹ jẹ́ ká tètè máa lọ sódà tá máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí ó dàbọ̀ mọ́. Thank you very much ma ẹ ṣé gan ma yes ma ẹ ṣé gan ma God bless you ma. Hello there. Hello. Mo tún gbọ́ ẹ. Báwo ni mo wà okay? Kàrọ̀, yeah. Èmi náà mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ o. Wo tó bá rí inú lóńgù inú gbogbo tó ti gbé wa lọ ṣe mítì yẹn. Yeah.
ó pẹ́ ká tó bẹ̀rẹ̀ bíi 2:30 látó parí ẹ̀mí tí sùn látàná bí mo ṣe wáyé. èmi náà mọ̀ mo try láti excuse ara mi ní 12 yẹn mi ò tiẹ̀ rí ṣe rárá ni. àfa àbínú kẹ̀ kí la máa ṣe báyìí. mi ò lè pàfà kí n pàfà. Okay. Èmi náà ti ń bọ̀ lé. All right. أنا لبار مددا لكلمة ربي لا نفيد البار قبل أن تفدى لكلمة ربي ولو جينا بمثله مددا آمين. pẹ̀lẹ́ alájà Zainab àkójọ mẹ́ta ṣé kò sí ọ̀nà àwọn ìyá wa ń kọ́ ọlọ́run dúró tó ọmọ àtòjọ mẹ́ta àmàrí ọkọ mi lélẹ̀. àfàwà ọlọ́run dúró tì àgbàkà náà. ẹ wá mú nǹkan tó ṣẹlẹ̀ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan kan ṣẹlẹ̀ ní ilé wọn tó yẹ pé kò jẹ́ kán lè sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀mí wọn kó sókè ni wọ́n ò pé kémi mú wá sọ́dọ̀ àwọn tó bí mi lọ́mọ tó yẹ pé tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn ni máa ń sá wa ni mo ṣe mú wọn wá sà. pẹ̀lẹ́ brọ́dà ọlọ́run dúró tì yín àgbàkà náà ọlọ́run nípa yín láyà tọ́ ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu ìyàwó yín bó ló ṣe jẹ́ ẹjẹ́ àgbọ́ lẹ́nu yín. ẹ ṣe sá ọlọ́run àtúbọ̀ máa ṣàlékún gbígbàdúrà fún mi. àmín. ṣe rí ilé olórogún ni mo ti wá. Allahu Akbar. ilé ọba pàápàá. Allahu Akbar. mo wá mọ̀ wípé a nífẹ̀ẹ́ ara wa. èmi àtàwọn ọba kan mi. a nífẹ̀ẹ́ ara wa dé mi ìfẹ́ ojú la ní síra wa táwa fúnra wa dẹ̀ mọ̀. bàbá wa ti kú àwọn ìyá wa náà ti kú. ọ̀rọ̀ kan ló wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ adé kò ṣàdé ọba tó wá dá yanpọ̀yanni sílẹ̀ dárúgbùdù gidi sílẹ̀. òun ló ń fún mi ní wàhálà tó ń fún mi ní ọkàn tí ò balẹ̀ inú fún àyàfo ni mo fi ń gbélé ayé èmi dẹ̀ làrólé. gbogbo kí nìyẹn wá ń jẹ́ kí n concentrate. ìdí nìyẹn tí ìyàwó mi fi ní kí n jẹ́ ká wá sáàdì ọlọ́run látara. Al-Qur'ani lẹ́wà sáàdì bùrọ̀dà wa ọlọ́run ó dò tì ọlọ́run ní padà lẹ́yìn àlùbáríkà ní Muhammad ọlọ́run ọlá Mẹ́kà àti Mádínà ọlọ́run gbogbo tí ń pa yín láyà ọlọ́run sọ dẹ̀ ní kíákíá ọlá la ilaha illallah Muhammad rasulullah. sẹ́rí àkọ́kọ́ náà ọ̀rọ̀ tí èmi ọba yín sọ láì ṣẹ̀ṣẹ̀ gbé nǹkan kalẹ̀ páńwò èèyàn máa ṣàwárí ara ẹni gbogbo ìtẹ́ lọ́sẹ̀lẹ̀ yóò gun ni àmọ́ gbà mí ń bẹ ibi téèyàn fojú sí ọ̀nà ìní gbàgbẹ́ ọ̀tọ̀ lógún abẹ́gbọ́ inú níbí ní bẹ lára inú níbí ní yìí even though àfọ́fà gan náà tún wà tọ́já sí pé ó ṣe é ṣe kọjá sí pé gbogbo ẹ̀mí yín bí bá ṣe ń ṣiṣẹ́ sí yín tí ń pa yín láyà ó lè jẹ́ pé déédéé ṣe bẹ́ẹ̀ sá lọ́wọ́ nu ọ̀rọ̀ ọ̀sádé tẹ̀ sọ alhamdulilayi ẹ fọkànbalẹ̀ Al-Qur'ani ó yanjú gbogbo èyí tó kù abẹ́gbọ́rọ̀ mi sẹ́rí Ajá Zainab bó ti wà yìí mo ti mọ̀ ti pẹ́ àwọn tí wọ́n bí gangan ni ọkọ mu wá sọ́dọ̀ mi láti jọ́ta sì ti bẹ lọ́hùn fún alhamdulilayi awakọ̀ o ọlọ́ni sábàbí nìkan làwa jẹ́ ìmọ̀ràn tẹ́mi ó gbà yín nígbà tí wọ́n ti mú yín sáwá sọ́dọ̀ Al-Qur'ani àfa pọ̀ láyé àmúgbàdí wọ́n ti mú yín sáwá bá wa dandan bùkátà yín ó bí ya ìmọ̀ràn tí gbà yín ni pé gbogbo tí èbá ṣe tín ẹ̀mọ́ papọ̀ mọ́ tẹ̀ bẹ́ẹ̀ ṣe járó lè ibi tẹ́ ń wò lọ́ọ̀kan tó yẹ kẹ́ ẹ́ débẹ̀ pẹ̀lú ìdùnnú alibarika ní Muhammad gbogbo tí èbá sẹ́rí gbogbo tó Ọlọ́run bá bóyá téèyàn bá ti sọ́pọ̀ mọ́ tiẹ̀ Ọlọ́run gbà àmọ́ gbogbo tó bá jẹ́ téèyàn kódà tí èbá tí ì tó lọ́wọ́ tí bá ń bẹ lọ́hùn tí ń bẹ lọ́hùn wàláhì yọ padà tó lọ́wọ́ ni so lágbára Ọlọ́run àti àtìlẹ́yìn àná Muhammad á ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà lórí ẹ̀ lágbára tẹ́yìn náà ó sì padà dúpẹ́ ìtọ́kàn ṣẹlẹ̀ ni pé Ajá Zainab tó bá di ní ọ̀la kó wá sí ọ̀dọ̀ mi kó wá rí mi màá fún un ní tùràrí kan tó bá ti wá di aago 12 mọ́júmọ́ ọ̀túnla ẹ mọ́jọ tayọ àsìkò náà àwọn wà lórí àdúrà àárín a máa bá yín bẹ lọ́hùn ẹ̀yin náà wá wà lórí àdúrà àwọn nǹkan tẹ́ ẹ̀ máa wí tẹ́ ẹ̀ máa fi ṣàdúrà wọn à á kọ sínú pépà fún un ẹ̀ kà ẹ̀ fi ṣàdúrà lásìkò ẹ mọ́jọ ojú àsìkò yẹn lọ Ọlọ́run sì gbàdúrà yín àlùbáríkà náà Muhammad ẹ jẹ́ tẹ́wọ́ ẹ jẹ́ ká ṣàdúrà a'udhu billahi minash shaitani rajim
bisimilahi rahman rahim lawa anzalina asal qur'ani ala jabali la rakhita wa khasiya mutasadiya inna khasiyati llahi wa tilka nadiba linasi la lam yatafakkarun bisimilahi na ati. Adépéjú ọmọ ọba. Adépéjú adé mi dà. Ṣé àdéhùn tá a jọ ṣe rèé? Ṣó gbàgbé pé ẹni ó ṣojú kò dàbí ẹni ó ṣẹ̀yìn? Adépéjú, adé ìsànbáyé dà, adé ìsànbáyé. Ṣé bẹ́ẹ̀ ṣe ṣẹ̀yìn mi rèé? Adépéjú. Ẹ bá wádé mi o. Ẹ rèé bá mi wádé mi o. Adépéjú, ẹ bá mi wá adé mi o. Dáàbò ní ara adé yìí o. Bàbá mi sunkún. Ó máa dé. Kí mo wá fẹ́ ti sọ̀rọ̀ adé yìí sí Ọlọ́run. Mo dáràn. Fẹ́ sọ̀rọ̀ adéyà yìí. Bàbá mi. Bàbá mi. Kí ni mo ti fẹ́ sọ̀rọ̀ adé yìí? Kí ni mo ti máa sọ̀rọ̀ adé yìí? Mo máa wá dára o. Bàbá mi. Ẹ̀kọ́. Tom, kí ló ṣe? Why you stay here? O bọ́ ta ni? Ṣé èmi náà dẹ̀ lánàá gbogbo àdẹ̀ lánàá báyìí? Irú question wo ló ń béèrè yẹn? Ṣáǹtì mi ti dé ni. Mo ti pa àǹtí mi ọláwọn ti fẹ́ẹ̀ débi báyìí náà. Wọ́n á béèrè pé ṣáṣì ń lọ. Mi kò wò pé bóyá ká postpone ẹ̀dọ́jọ́ mi because àbí kémi tiẹ̀ dúró lé kẹ́yìn tó kù lọ àbí kí lẹ rí sí ẹ̀gbọ́n mi. Ṣé nǹkan kan wà tó yẹ kó sọ fún mi tó sọ fún mi? No, you can talk to me ọmọ kò lè bá mi sọ̀rọ̀. Rárá ẹ̀gbọ́n mi, nǹkan tó kù ṣẹlẹ̀ ni pé ó ń rẹ̀ mí láti inú, mo fẹ́ ó rẹ̀ mí díẹ̀, ó rẹ̀ mí díẹ̀. Ṣé ọjọ́ ìní ló yẹ kó rẹ̀ ni? Stop saying that. Ó dà, màá ṣàlàyé fún títa bá ti dé. Mo ṣe ọjọ́ ìní ló máa sọ pé ó rẹ̀ náà. Kọ́mọ jẹ́ àlọ́ jàre. Ó dà báwo, ṣé ìwé ṣe máa lọ rè? Okay, excuse me, jẹ́ kí n change. Change kíákíá o. Ó lè mi jáde pẹ̀lú tó bẹ́ẹ̀ change kí ni mo tí ì rí. Àmì ẹ̀yìn ṣe bí owó lọ́jọ́. Jáde jàre kó já lọ. Tàṣẹ ní kọ̀rọ̀ kò máa tó sí gbàngbà. Ó lẹ́sàn rẹ̀ ó kókó lẹ́sàn. Bó bá ṣayé eré wà lẹ́sàn. Bó tún ṣe eré wà lẹ́sàn. Àgbà yóò jáde ẹ mọ̀ mọ̀ ṣe olódùwà ò ní fi sílẹ̀. Èyí náà ti mọ̀
nínú ìlú yìí. láti ìgbà tí ọba ti gbéṣẹ̀ ńlẹ̀ yìí àwa àdílé adégoróyè àwa lọ́ba kan ṣùgbọ́n láì rí kelekele àlè rí Ṣàngó láì rí Ṣàngó àríkele ọba kan wà lóòótọ́ ṣùgbọ́n adé ìṣẹ̀ǹbáyé àti fi ṣàwátì ọlọ́mọdé àbíjẹ gúdú jẹrá lọ́mọ àbíkàn ìwà léńje àbíkàn àwọn tẹ́ ń wò yìí òun ló gbé adé yìí tà ó sì ti dàrọ̀ ọ̀run ó ti kú ẹ̀yin yo ibi tó wá tadé ọ̀hún sí ó sì wà ń tòsí ni o àbọ̀ wà ń bi tó jìnnà ìlà bá wá sọ́dọ̀ yín kẹ́ ẹ bá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ kẹ́ ẹ bá wádìí ẹ̀. Ifá ní mímọ̀ bí Ifá láàbì Ifá gbọ́ o aṣáyé sọ̀rùn bí ní òpìtàn fẹ̀ ọmọ ẹni rẹ ọmọ ẹni nǹkan ṣàkàbí àgbọ̀n iwájú ọpọ́n ọgbọ́n lónìí ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olómù ọ̀tún ọ̀kànràn lósì àárín ọpọ́n báyìí ní ìta ọ̀run bàbá fẹ́mọ lójú ṣe ní ríran ibi adé ìṣẹ̀ǹbáyé bá wà ó wà nítòsí ni o ó rìn jìnnà ni o láhàn wá ní bàtà dún lótú ìfẹ́ afẹ́mọ lójú àríran. Ifá lọ́rùn mi gbó ọ̀run mi gbá ọ̀run mi takàntakàn máa gbárí yẹ̀rìyẹ̀ ó dífá fún olúrẹ̀bẹ̀ tí fomijù ṣògbére ọmọ ní bíbí ìgbà tí ó bí ó bí náà ìgbà tí ó bí ó bòrùn ìgbà tí ó tún bí ó bóṣùpá ìgbà tí ó wà bí ló bẹ́kọ̀ọ́ nìkan tí sọmọ kan ìwọ̀n léńgé. ẹ wo bàbá gbogbo bíkíbi tí adé ìbá wà mo ṣetán láti dá padà máa sanwó ẹ̀. máa sanwó ẹ̀ jọ kádé ṣàtìpadà ni. adé ìṣẹ̀ǹbáyé tẹ̀ ń wá yìí kò ní jí o. bíkíbi tó bá tà sí ni kẹ́ jẹ́ ká mọ̀. tí ọmọ tẹ ló ti kú. tó tà síbẹ̀ ni bàtà tí ní kò rìn jìnnà. ibi tó tà sí la fẹ́ mọ̀ yìí. bẹ́ẹ̀ ni ibẹ̀ la fẹ́ mọ̀ ká lè gbà padà lọ́wọ́ àwọn yẹn we just give them money and they should give us our day. Give us our crown. láhàn wá. wọ́n ní ẹni tó kú kì í sóun ló ta adé ìṣẹ̀ǹbáyé o. Daddy ẹ tí get nǹkan tí mo try to explain tá à ń explain fún yín àní wípé nǹkan tó fa commotion ni crown adé tó tà òun ló fa commotion tí wọ́n fi pa so a mọ̀ wípé òun ló gbé adé yẹn kò sí no two-way thing about it. ẹ jẹ́ ká ṣe báyìí sódà tá a lè easy fún wa ẹ dárúkọ Démọ́lá fún Ifá. Démọ́lá bẹ́ẹ̀ ni. ẹ dárúkọ Démọ́lá fún Ifá. His name is Adémọ́lá ẹ sọ fún Ifá. Adémọ́lá àti ọ̀pá tá a gbé léjìká ta igi tá a gbé lápá tẹ̀yìn lójú Ifá ní ọgbọ́n àgbọ̀n tán oró ní kọ́ ní abọ̀mọ̀ ní tara rẹ̀ ló sì adé fún ṣèyí dáti ó kira rẹ̀ mẹ́bọ agbégi lẹ́ka tẹ̀yìn lójú bó bá ló ṣe mí ó ṣera rẹ̀ ta ló gbọ́n àgbọ̀n fúru nínú ẹ̀yìn tẹ̀wọ̀n bí. Démọ́lá ni. It's Démọ́lá. He's always too smart. Ó bá ń bìlì fún òtí intelligent jù láàrin wa. He's always smart in his own eyes. Ojú ara ẹ̀ òun nìkan ló gbọ́n jù. Démọ́lá ni Démọ́lá tó kú ni. nínú ẹ̀yin mẹ́ta yìí ni Ifá ti ń béèrè. Adépéjú ẹ dáhùn ó jẹ́ ẹ forí barí. ẹ sọ̀rọ̀ ẹ má da bàbá láàmú. òye mi o. dáhùn òye mi. Adépéjú. kí ló ṣe yín. adé mi dà ọjọ́ tètè jẹ́wọ́ báyìí kí wọ́n daṣọ rú ọ.
Adépéjú. Bàbá. Bàbá. Bàbá mi Àkànní. Ẹ nífẹ̀ẹ́ mi. Ẹ tún gbẹ́sẹ̀ mi lérí ọ̀nà. Débi tèmi ó ti lọ́lá. Kenny! Will you just shut up? Kọ́ládé, kó mọ̀ má ṣe báyìí fún mi. Ìwà ní ìṣèlú sọ́sítà. Hello, ọmọge ọlọ́ṣà. Ìwọ ọmọ ń kí ẹni, báwo ni àwọn àyùmọ̀ jẹ́? Wọ́n gbé mi ní. Gbogbo nǹkan tó ń ṣe ni mo gbọ́. Àdógó níbo ẹnu rẹ̀ gbọ́. Ọlọ́run má jẹ́ kí ẹnu rẹ̀ pa ẹ́. Ó lè wá sọ́kọ ẹni náà ló máa padà pa ẹjọ́ ṣọ́ọ̀dàlẹ̀ lójú ẹ̀. Ṣé ojú ẹ̀ ló ṣe dalẹ̀ tó fi pè lólè? Nítorí mi lówó kọ́. So foolish. Are you mad? Wọ́n ṣẹ́gbẹ́ fún ẹni. Ṣé fún ẹ gan? Ṣé fún ẹ? Ládùúrú wàhálà tí mo ṣe kí tó rọ́ mi kan. Mi ò fún fún mi. Hey, madam, shut up. Wọ́n ní kẹ́ dákẹ́. Èmi ìyá rẹ̀. Ó ṣe ìyá mi, mo ní kó dákẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé o mẹ́rin tó ń bá sọ̀rọ̀ sá? Àwẹ̀ funfun ọjọ́ mẹ́ta. Ọlọ́run yìí kan ṣoṣo náà ló dá wa. Àwọn tá à ń gbénu omi pàápàá. Àwọn Ọlọ́run a sì sin Ọlọ́run yìí lọ. Ṣùgbọ́n èèyàn máa dárí wọn, onígbàgbé ni yín. Nígbà tẹ́ bá fẹ́ gbàmù ẹ̀bà, lẹ máa ń ṣojú àárẹ̀. Irọ́ ló pa. Mágùn ni mò ń wò lára ìyàwó rẹ yìí. Èjì wẹ́líwẹ́líwẹ́lí tí ń bojú ọjọ́ jẹ́. Náà sọ fún yín pé ṣé poison lẹ pé ní gàgègè téèyàn bá jẹ poison nísìn kò ìṣẹ́jú kan ó ti pa yín. Pẹ̀lú gbogbo agbára tí mo lè, ọmọ ti di méjì lójú ayé mi. Ìyàwó tèmi wá ra pósí lọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni, ṣe mọ̀ ṣé kò ṣe pé ṣì léwọ̀ ṣá. Ewọ̀ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Ṣé kí n kún wá bẹ́ẹ̀? Ṣé ó lè kó kún wá bá mi? Ọ̀rọ̀ ayé mi kò yé mi. Ó rẹ̀ kó fi kún bá mi sọ̀rọ̀ ní a. Ká ló tún ní post tẹ̀ fi sinú. Sẹ́kẹ́ ló ní Sẹ́kẹ́ ọ̀gá. Oníṣẹ́ lọkọ yín ní lọ́wọ́. Wọ́n láìka obìnrin olójú kòkòrò ni wọ́n. Ọlọ́mọ ìpè mí lè ní pẹlẹbẹ mọ́. Sọ wá sanra ni. Bí gbogbo yín lè rí pé ọ̀rọ̀ ọmọ ni mo bá lọ. Kó tó ní pé Mojísọ́lá débẹ̀ tó bá dàgbẹ̀rù mọ́ mi lọ́wọ́. Kí ló sọ fún yẹn? Yes sir, mo ní ó dàbọ̀. Èmi kàn jẹ́ kó yé ẹni pé nǹkan tó ṣe yẹn. Ẹnìkan ò kí ń ṣerú ẹ̀ kó mú jẹgbẹ́. Èmi máa jẹ́wọ́ street kan. Ọmọ gbọ́dọ̀ jẹ́ torí wálé mo ṣe lálàá burúkú yìí. Ṣé máa kà ní méjì mẹ́ta ní ìsìn? Mojísọ́lá wọn àsìpàdé. Ọmọkùnrin yóò máa wálé mo máa ti dáràn. Ṣé báyìí lẹ náwó fọkàn yín? Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa pàṣẹ lé wọn lórí gan. Èmi tó lóun kó fẹ́ fi kó sísè mi o. Ẹ tọ́jú rẹ nígbà yẹ́kù ni o. Lọ wojú ọjà wò ní pé bóyá òní ò sẹ́nu rẹ̀. Sáàtajà ni. Ṣé wàá ó ra ìtìṣà? Gbogbo àwọn olówó obìnrin nínú ayé àwọn ọlọ́mọ ń pàṣẹ fọ́kọ wọn. Wérò kú tó ẹ bẹ́ẹ̀. Wérò bó ṣe ń jẹ fún kẹ́ńgẹ̀. Tí o bá sí bẹ̀, ẹ̀yin lẹ́nu ká ṣe. Tá a lè ṣe. Bàbá mi, ẹ pẹ̀lẹ́, inú mi dùn pé mo tiẹ̀ bá yín torí àyà mi kọ́kọ́ já nígbà tí wọ́n ní gbogbo àtijọ́ fàdéhùn pé a máa wá síbí yìí lọ́la. Tẹ́yìn wá ní kí n délé ni mo ní kí ló ṣe wọ́n? Mo sáré kẹ́rù mi ní pápá pé ẹ lọ bá wọn. Ẹ̀lẹ́ ṣé àlàáfíà mo ṣàbà yín? Àlàáfíà wọ̀ wà. Mo àwọn aráalé mi ìréyàn kankan ṣé ò sí? Gbogbo wọn ti bọ́nà ọjà wọn lọ káàkó wá bí ẹ ṣe ń ṣe. Ìyá Adémọ́lá náà ló mo pàdé ẹ̀ lọ́nà lòun lọ sí ọjà. Ó dá kéèyàn kan máa wà pẹ̀lú inú ilé bá mi. Èmi náà mo ní kí ogun ọ lọ nígbà àwọn tí mo lọ tó ń gbé òde ká lè ráyè sọ̀rọ̀ díẹ̀ kí wọ́n tó dé wọn ò sì ní pẹ́ jẹ́ tètè sọ̀rọ̀ mi pàápàá. Adépéjú ọmọ ọba. Bàbá o. Ǹlẹ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ ìjà ọ̀tán ẹ̀rín láàárín
Adépéjú ó nídìí tí mo ṣe sọ pé kó o dé ṣáájú àwọn àbúrò rẹ kò sí kó má bàa sí ni. Sọ̀rí ìyá rẹ ọmọ lójú mi nìyá rẹ àmọ́ bẹ́lẹ́dùà ó sì ṣe nǹkan rẹ̀ ó wà lọ́mọ oṣù mẹ́ta nígbà tí ìyá rẹ̀ tẹ́rí gbaṣọ tó filẹ̀ ṣaṣọ bóra wọ́n sunkún ọlọ́run ti lò ọ́ láti dí àyè ìyá rẹ̀ fún mi tó ti ṣe ọ́ lólú ọmọ nígbà tí ìyá rẹ̀ wọ́n sunkún ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ ọba mi ti tọ́jú rẹ̀ fún mi kò fi ọ́ pa mí lẹ́kún sọ wá rí ìfẹ́ tí mo ní sí ìyá rẹ̀ ó di tí gbogbo àwọn èèyàn ń jowú obìnrin ìṣá ó ní ọ̀jẹ̀ ń fẹ́yàwó mi ntọ́jẹ́ kọjọ́ orí tiẹ̀ fòdìdí ọdún mẹ́wàá ju tàbúrò rẹ̀ lọ́nà kò sí báwọn ṣe bẹ̀ mí pé kí n fẹ́ bìn wọ́n ṣe wọ́n lọ mọ́mọ́ baálẹ̀ ẹ̀kọ́ wá fẹ́ mi wọ́n tún mú ìyàwó mi wá gbẹ́dọ̀ ìfẹ́ tí mo ní sí ìyá rẹ̀ ò jẹ́ obìnrin wo ni wọ́n fẹ́ tí ó dàbí ìyá rẹ̀ lọ́dọ̀ mi ìjínú ìyá rẹ̀ ṣọ̀wọ́n fún mi ó ṣọ̀wọ́n ìfẹ́ tí mo ní sí ìyá rẹ̀ náà ló wá sàn sórí rẹ̀ tó bá gbọ́ tó ń sọ pé ó ti fẹ́ràn Adépéjú jù ó ti fẹ́ràn Adépéjú ìdínú mo wá ṣọ̀díhùn fún ọ lónìí ìdí tí mo fi fẹ́ràn rẹ tí wọ́n bá ń pé àparò kan ọ̀gá jura wọn lọ àfi tó bá gorí ebè irọ́ ńlá àparò a mọ́ ọ̀gá jura wọn n ó fi hàn ọ́ lónìí ṣé ọ̀sẹ̀ nìkan kan ń bẹ̀ wọ́n. kò séèyàn kan gbàgbà wo ni mo sọ fún yín pé mi ìgbéyàn kankan lé. Adépéjú lọ́nà yàrá mi kékeré hùn bá ń gbé àpótí kékeré kan tí ń bẹ̀ ń bẹ̀ wá. àpótí. bá ń gbé wá. bá mi ó ṣe wá wo tó yìí. ọ̀kárí. ọkọ títọ́ ń wọ tó yìí. ìdí tí mo ṣe sọ pé mo fẹ́ kí wọ́n ó dé ṣáájú àwọn àbúrò rẹ̀ nù èmi rẹ̀ àti Ọlọ́run ni mo fẹ́ ká wà ní àpótí ṣé o rí àpótí tó ń wò yìí owó ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. bọ́lẹ́tìrì. gbogbo ìgbésí ayé mi n ò fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun níbi Ọlọ́run kẹ́mi dé lòun wò ó sọ wá rí bó ti wà ó owó nìkan kọ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o àwọn wúrà olówó iyebíye ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ góòlù tó ṣọ̀wọ́n gidi ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nígbà tó bá ṣí torí nígbà tẹ́ ẹ bá máa lọ wọ́n lọ pẹ̀lú àwọn àbúrò rẹ̀ kó gbé sínú yàrá nígbà wọ́n bá lọ tán ni kó ṣí wò kó ṣí kó wo ohun tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ó sì ti pamọ́ yàrá wọn mọ́ gbé lọ pẹ̀lú wọn nígbà ọba aráyè tó bá fẹ́ gbé nǹkan rẹ̀ kó ṣílẹ̀kùn yàrá rẹ̀ kó gbé kó mọ́ gbé lọ tọ́mọ̀ fi ṣọlá tọ́mọ̀ fi sọ̀rọ̀ ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ohun tí ó sọ ọ́ dé èèyàn ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ Péjú wọ́n sunkún ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ Àyìnkẹ́ ó ti dọlọ́rọ̀ ìyá rẹ̀ ó ti lànà ọ̀rọ̀ sílẹ̀ dè ọ́ àmọ́ Adépéjú á ṣẹ̀yìn mi dáadáa tọ́jú àwọn àbúrò rẹ̀
dẹ̀ ń gbìyànjú bàbá. bá ń so wọ́n pọ̀ gbogbo ohun tó mọ̀ fi so lórí ọba òkè ó bùn ọ́ ọ ti gbọ́ tọ́jú rẹ̀ ayọ̀ rẹ̀ dé ayọ̀ rẹ̀ wọ́n ṣokún ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ ìyá rẹ̀ ti lànà ayọ̀ rẹ̀ dì ọ́ ó ti fìfẹ́ kó mi mọ́ra ìfẹ́ òun ni mo wá ṣàn sórí ìwọ èdè gbé bẹ̀ kó o sì tilẹ̀kùn yàrá òun pamọ́ jẹnikẹ́ni ọmọ ẹ káre ọkú. wọ́n kí mo fi san bàbá mi Adébẹ́jú mo gbádé tàfé ìbò mo ní kí ló kàn mí ṣe bóbìnrin ìjọba mo payá bàbá mo tún padé mọ́lá ọmọ ọba èmi mo ṣàṣàdé mọ́lá mo ní ó lọ gbé adé ìṣẹ̀ǹbáyé èyí tí èyí ṣe tòótọ́. Adémọ́lá o wọ́n ní apánigbòkò tọ́nà oṣó ẹ̀rúurú ní wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀ ilẹ̀ ni mo tẹ̀tẹ̀tẹ̀ kí n tó tẹpọ́n ọ̀pẹ̀tẹ́rẹ́ erékè tí yabíkà mẹ́rìndínlógún Adémọ́lá wọ́n ní bípa ìgbà Ifá bá ń lọ lóde wọ́n lọ ọ̀wọ́n rí ní ṣáájú bípa ọ̀pẹ̀lẹ́ bá ń lọ lójú odù èjì ogbè ní bàbá wọn èmi Adépẹ́jú èmi ní bàbá yín o wàá gbọ́ o kí ṣìṣe mọ̀ bọ́ kó o lọ gbádé adé àlùpàídà tí mo gbé sí yàrá ìṣẹ̀ǹbáyé kó o lọ tà á sí gbóréré káṣírí ẹ̀ ó tú kán pa ọ́ sọ̀rùn kémi ó mọ ṣayé. àṣẹ wá àṣẹ ní tìrèké o àṣẹ wá ní tìrèké kó máa bá ọ ikú oró gbọ̀ngbọ̀n lórí rẹ ikú oró gbọ̀ngbọ̀n lórí rẹ. káṣírí mi lè bò mo darapọ̀ mẹ́gbẹ́ ìmùlẹ̀ mo darapọ̀ mẹ́gbẹ́ oge. owó tẹ̀pá lánàá nǹkan. mo ti lọ sí ìwé ìgbà tí mò ń bọ̀ sí bank. mo ti rí mi tẹ̀kọ̀ sí. tá tí mo ní kẹ́ máa ṣe dì torí tí bá ń pariwo mọ́ ẹ̀ ń gbà mí kò ṣe pé mo rí ìtẹ́ o téèyàn bá ń ṣe iṣẹ́ kó máa fi blame sí ẹ tó bá ń ṣiṣẹ́ tí ò fọpọlọ sí kò méèkẹ́ kò wá kàn án rí pé á ní ọjà ẹ tó ti tán mò ń kọ́ ẹ torí ọ̀la ni bí wọ́n ṣe sáàbù mi bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa rẹ́ni tó máa sáàbù tó máa sáàbù mi dáadáa ọyọ Ọlọ́run máa pé ẹ̀ báàkì ni ẹni tó máa sáàbù wọn náà òun náà ń bọ̀ I really appreciate you tí bá pariwo mọ́ ẹ ń gbà míì kò ń ṣe pé mo wicked o I'm just training you trying to train you ṣé o ti gbọ́ nǹkan tí mo wá fẹ́ sọ fún ẹ ni pé àwọn tẹ ìjọ wà ní ìlú yẹn ojú wọn ràn kókó báyìí you have to be alert gbogbo nǹkan tó bá ń ṣe kó bá fojú sí ìwọ náà jèrè wàá mú ilé ìkún padà sí shop gbogbo nǹkan tẹ bá ṣe lénìí I want to see everything tí ó bá ṣe pé mò ń dúró dẹ nìkan ó ṣe ló yẹ kí n gbé ẹ dání but I won't do that so take. yes ma aláàjì wọ́n ti ń pè wá ṣé ká lọ supply wọn ní àwọn ọjà yẹn. Of course ẹni tó sanwó àárọ̀ yìí mo ti rà láti ẹ̀ tẹ́lẹ̀ bá ti sanwó ọjà ẹ̀ ní kẹ́ wá mú kẹ́ kó gbogbo ọjà ẹ̀ ní kó pé ẹ má jẹ́ kí ọjà ẹ̀ dín kò sí problem ẹ̀ fún wọn ní good customer service ẹ rí i pé ẹ serve wọn well ẹ ṣe God bless you there pẹ̀lẹ́ o go take care o. ó jàre báwo ni nǹkan. ó ga jù. ọ̀rẹ́ mi kan báyìí. ó lágbára. ọ̀rẹ́ mi kan báyìí.
o. báwo ni ṣé ò rẹra. mi díẹ̀ o ní máa parọ́ ó rẹ̀ mí díẹ̀ ṣùgbọ́n kò dàbí ó mọ̀ oníkàn fọ́ mi ni. orí ń fọ́ ẹ jọ ẹgbà mélòó ni wọ́n nà ẹ́ lánàá torí fi ń fọ́ ẹ àwọn mélòó ló wá sí pàdé wọn pọ̀. ẹgbẹ́ yẹn mọ̀ pọ̀. wo ọ̀rẹ́ mi kò sí bó ṣe lè wù kó rí èèyàn gbọ́dọ̀ take ara ẹ̀ ni a gbọ́dọ̀ tọ́jú ara wa ni obìnrin gbọ́dọ̀ máa lékè ni a gbọ́dọ̀ jẹ́ number one èèyàn gbọ́dọ̀ dúró èèyàn kan gbọ́dọ̀ fi rẹ̀ sílẹ̀ a gbọ́dọ̀ fira wa sílẹ̀ ṣé wò mọ̀ pẹ́nu kìnìún lówó wà ní o mọ̀ bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀ yẹn náà ń pè ní obìnrin ti gbà gbogbo. àgbà o. a ti gbàjọba. pátápátá orogodo kò sọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ mọ́. mo enjoy company ṣùgbọ́n àwọn tí mo rí lánàá yẹn kò lẹ́rù. tí màá wọ̀ tó báyìí mo wọ̀ ń wo dikínẹ́sì adékèétàn ó ṣe rí mi ó ṣojú fún. tí màá tún wọ ẹ̀gbẹ́ báyìí mo rí ìyá súnà. tí màá tún wọ ẹ̀gbẹ́ báyìí mo wá rí bú. àwọn tí mo rí ìmọ̀ àgàkẹ́ ẹnìkan tiẹ̀ tó tiẹ̀ jókòó sọ́wọ́ ọ̀tún yẹn. wo ọ̀rẹ́ mi jókòó ara ẹ̀ mo ní èrò wá sí ìpàdé lánàá tí èrò bá wà ní wàá rí wọn lónìrànràn rẹpẹtẹ láwọn tó máa mọ̀ tó jẹ́ pé wàá kàn máa bá wọn pàdé ńbẹ̀ pé yé tó bá ń gbọ́ oge yẹmí adára bíi egbin àwa là ń jẹ́ bẹ́ẹ̀. ṣé o tiẹ̀ rí slogan yẹn lásán ó ń fọyàn lórí. èmi náà mọ̀ kí n tó rìn o ilé wa ò dáa àwọn ẹbí tí mo ti jáde ilé tó lágbára ni mi níyà àwọn ìyàwó bàbá mi lọ báyìí ogun ni àwọn ọmọ bàbá mi lọ báyìí ogun ni wọ́n ti gbàgbé pé àyànmọ́ ògbóògùn wọ́n wá ń train mi káàkiri wọ́n á ní láti fi o ti gbọ́dọ̀ fi sínú ẹsẹ̀ mi ọlọ́run wá darí mi sọ́dọ̀ ẹ̀. olúwa ṣe o. ṣùgbọ́n o má tẹ ọ̀rẹ́ mi ẹ̀jẹ̀ tó ń béèrè yẹn ó bá mi lẹ́rù ẹ̀jẹ̀ yẹn. ẹ̀jẹ̀ wo ló ń bẹ̀ ẹ́ lẹ́rù ẹ̀jẹ̀ kí ni wọ́n ti béèrè tó ń bẹ̀ ẹ́ lẹ́rù ó jẹ́ kí n sọ fún ẹ oríṣiríṣi ẹ̀jẹ̀ ló wà ẹlòmíì máa wà tó jẹ́ pé ewúrẹ́ náà máa ní ó mú wá ẹlòmíì máa wà tó jẹ́ wípé ọmọ náà máa ní ó mú wá ẹlòmíì máa wà irú èmi ń sìn nígbà tí tèmi ọmọ tuntun náà sọ fún mi wípé wọ́n fẹ́ mo dẹ̀ fún un. bó ló ṣe rí. olówó ṣe ohun gbogbo tó ọ̀rẹ́ mi ìyá ló máa jọmọ tálíkà àwọn bọ́ìsì ni mo fún lọ́wọ́ kíá wọ́n ti gbé dé iṣẹ́ ti ṣe honorable tó wọṣọ green yẹn tó ń wò yẹn ìgbà tí wọ́n béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ tiẹ̀ ẹ̀jẹ̀ ìyẹ́ ẹ̀ ni wọ́n lójú ìyẹ́ ẹ̀ ni wọ́n fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ó profile ẹ̀ kalẹ̀ fún wọn ni bẹ́ẹ̀ ni. èmi ò fẹ́ yẹn o èmi ò fẹ́ ojú ìyá o èmi ò fọmọ o èmi ò fẹ́ nǹkan kan béèrè nǹkan tí ò tó nǹkan bóyá ẹ̀dìyẹ ń pọ̀ lọ́jà nǹkan tẹ́mi fẹ́ nìyẹn o. àní torí ẹ̀ bá tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ bá gbà ní. adíkáṣà ti lówó ká ti gbélé ayé ṣe ń re akẹ́mi wá gùn olówó ká ti lówó ni owó ló ṣe ń lólé ayé owó ló ṣe ń ṣe ń gbogbo ọ̀rẹ́ mi láì sówó fáàrí ò sí. níjọ́ tí mo pàdé ẹ I bless that day inú mi ń dùn pé Ọlọ́run jẹ́ kí n pàdé èèyàn tó wá jẹ́ kí n máa wo oge yẹmí adára mi ègbé. mo jẹ́jẹ́ fẹ́ gbẹ́ oge ẹni bá sì jẹ́jẹ́ ó di dandan kó mẹ́jẹ ṣe wọ́n béèrè oríire ọmọ mi wọ́n sì gbà. báwo. kí lẹ fẹ́ bá wa rà mà. mo kàn wá check nǹkan kan náà. wo Tolú lọlé kó lọ ṣe ọbẹ̀ mo gbé ẹran sókè mo gbé ata sísàlẹ̀ ó yá. mo ṣe bẹ̀ lánàá máa. lọ ṣe ráìsì àtẹ. mo ti ṣe ráìsì tó wà lórí dining table. tó jáde kó má máa query mi. Oge Adépéjú bó o mẹ́rin ò gbúrò irin bó o mọ̀sà ò jiyàn lọ́bẹ̀. Oge ṣe báyìí àgbà náà mi sọ pé awo ò gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rẹ̀ dá fáwọn wọn mo ṣe dábọ̀.
Adépéjú, mo ní o má ṣẹ̀ mí, òun ṣẹ̀ mí, ilá ṣẹ̀ mí, ilá kò, ikàn ṣẹ̀ mí, ikàn wẹ̀wù ẹ̀jẹ̀. Ìgbésẹ̀ rẹ ti ń lòdì sí ìlérí rẹ sí àwa Oge. Àpapọ̀ Oge sì bínú sí ọ. Síbi torí ọmọ ẹ̀ náà mo ṣe wá darapọ̀ mẹ́gbẹ́. Mo ṣe wá darapọ̀. Ìpadàbọ̀ Oge ó burú jù. Yóò burú ju ti ikú eégún lọ. Ìyá. Mo ní wọ́n gbà lọ. Àṣé kò sí ààbò lọ́dọ̀ èèyàn. Kí mo wá kóra mi sí yìí o. Mo gbé gègèlè lé gègèlè. Kí mo kóra mi sí o. Kí mo kóra mi sí. Tọ́pẹ́! Sọ́tọ̀ bí o tán o, abúnigẹ tó tún fàtẹ́kù sí o. Jọ ṣé ohun tí wọn náà ṣe ṣó dáa ni. Ìgboro ti dàrú. Ìgboro ti dàrú. Bí ìgboro bá dàrú fara ẹ̀ balẹ̀ ìwọ náà ni kò tún ṣe yanjú ẹ̀. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Mo ti tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ò sọ fún mi pé báyìí ni. Ó sọ fún mi pé ẹ̀jẹ̀ yìí máa le tó yìí o. Bí mo sùn wọn ni mò ń rí lánàá, wọ́n wá sọ́fíìsì mi lánàá. Ẹjọ́ ṣe fẹ́ sọ tèmi dẹ̀bi ni. Ó fẹ́ sọ tèmi dẹ̀bi báyìí. Ìgbà tí máa mú ẹ wọbẹ̀, ò ń bẹ̀ mí o, tó ń yọ mi lójú, tó ń ké. Ìwọ kọ́ lẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ mú lọ́bẹ̀ o. Wọn ò bójú mi jẹun. Ìwọ ló wá fẹ́ bójú mi jẹ́ mi nígbà fún ẹ. Ohun tí wọ́n béèrè lọ́wọ́ ẹ ní kó lọ san. Lẹ́nu ẹ, ìyá Lọ́lá lẹ́nu ẹ. Nígbà tá a máa ṣe kíní o sọ pé ẹ̀jẹ̀ ẹgbẹ̀mígbẹ̀mí ló máa ṣe o. Ebi mo sọ fún ẹ pé kún tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ bá gbà ní. Mo sọ tẹ́lẹ̀dà tèmi gbà. Mo sọ tẹlòmíì fún ẹ. Ó jẹ́ lọ fún ọ ní tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ gbà láì ṣe yẹn. Ó yìí mọ nǹkan kan. Ó yẹ kó sọ fún mi wípé nǹkan mi tún lè rí bí eléyìí lọ́dọ̀ tí àdúrà ẹ̀dìyẹ àtàdìyẹ àtẹ̀múrẹ́ làwọn ń gbà. Níbo ló ti gbọ́ wípé wọ́n ń sọ nígbà tó ṣe pé mo mọ nǹkan tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ máa yàn. Òun tẹ́lẹ̀dẹ̀ wo ó ti fi tiẹ̀ kó bá mi o. Olórí ti ń bínú báyìí, èmi gan sáfó lórí lọ́wọ́lọ́wọ́ báyìí ni mi ò lè dé ìpàdé rárá torí ti ẹ̀dẹ̀ ni ìwọ́de ẹ̀kọ́ lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́kọ́ mú lọ o ìwọ ló fẹ́ yọ mí lẹ́sẹ̀ lẹ̀ báyìí o ẹ̀jẹ̀ tó béèrè ni kò lọ fún wọn báyìí tèmi nìyẹn. Mo ti dọ́kọ̀ délé dání. Wò ó nǹkan tí mo lè bẹ́ẹ̀ sọ ni tí mo lè kọ́ ẹ kó lọ bá olórí kò ṣàlàyé fún wọn tó bá bó lórí sọ kò tán. Ọ̀rẹ́ mi ta ló fẹ́ gbójú pépé náà wojú ẹkùn ta ló fẹ́ gbéjú náà wojú ẹkùn ṣé n fẹ́ wojú Oge ó ní lọ́ba. Oge tiẹ̀ ti ń bínú gan sí mi orí pé mi náà sá pàdé mi wà rárá torí tiẹ̀ ni àmọ́ màá kọ́ ẹ ní nǹkan tó máa ṣe ṣó ti yẹ màá kọ́ ẹ ní nǹkan tó máa ṣe tí má dẹ̀ ti kọ́ ẹ fẹnu mẹ́nu má lè mi ni mo kọ́ ẹ o. ibo tó gbẹ̀bù yìí ká ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀ bẹ́ẹ̀ ni ohun búburú ta ṣe ní kọ̀rọ̀ kò máa tú sí gbangba. òkùnkù lẹ̀san ọmọ kòkó lẹ̀san bẹ́ẹ̀ ni òkùnkù lẹ̀san. Ogeyemi adára bíi egbin ẹ wo olórí Oge ń bínú o olórí Oge ń bínú gidi gan o kí ló dé tẹ́yìn náà dẹ̀ mọ̀ ṣé ìkọ́tọ́ rẹ̀ yìí ṣe yẹn ṣó dáa ṣó dáa. èmi náà mọ̀ pé òótọ́ rẹ̀ mi ṣe ó dáa ó tiẹ̀ fẹ́ fi tiẹ̀ kó bá mi pátápátá èmi ò mọ nǹkan tí mo tún fẹ́ sọ fún ọ̀rẹ́ mi yìí mo ti sọ ó ti sú mi ó kàn ń jẹ́ kí olórí èmi gangan fúnra mi ìwà òkè rárá ẹ dẹ̀ máa wò mo sọ fún ọmọbìnrin kó tó di wípé mo mú wá mo ní èèyàn kí n kẹsẹ̀ bodò kó tún máa kíkì gbé òtútù mo ṣàlàyé gbogbo ẹ̀ fún ó dẹ̀ sọ fún mi pé òun fara mọ́ ó ṣe wá délẹ̀ tán tó wá di wípé ó yarí mọ́ mi lọ́wọ́ báyìí. ṣó wáá dáa ṣé torí ẹlẹ́yìn náà ṣe wá yàn pàdé lódì ládùúgbò gbogbo nǹkan tí Oge ṣe fọ́ọ̀rẹ́ yín. ó dáa o. bí ìyẹn ẹgbẹ́ lóde ẹrù èyí Oge ló bà mí ẹ mọ̀ pé èèyàn gbọ́dọ̀ gbéná wojú ẹkùn kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ohun tọ́rẹ́ mi ṣe fún mi òun ló ń jẹ́ kémi náà máa sá ṣẹ́yìn náà ti rí báyìí ìka èèyàn lọ́mọbìnrin yìí o ìka ni. àwa láti wá kí ìní lọ ni
kí ẹ pe Adépéjú níbi títí gbọ́ dáadáa. Tí Adépéjú bá kọ̀ tí kò ṣe nǹkan tó yẹ kó ṣe ní àsìkò tó tọ́ àti ìgbà tó yẹ, àfàìmọ̀ kí a mọ̀ fi agídí gba ẹ̀tọ́ wa lọ́wọ́ rẹ̀. ọ̀rọ̀ wa ò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ wa ò jù bẹ́ẹ̀ lọ Ògéyẹmí. Adára bí egbin. àbùkù àtọmọbìnrin ìṣàfẹ́ fi tiẹ̀ kó bá mi pátápátá délẹ̀. Fóònù mi dà? Níbo ni mo fi fóònù mi sí? Fóònù mi ẹ pé inú ilé ló wà. Abúlé tó tó fàtẹ́kùn sí o, ṣòtí ráyè àlọ́lé. Òkùnkùn lẹ́sìn, òkùnkùn lẹ́sìn, òkùnkùn lẹ́sìn, òkùnkùn lẹ́sìn. Ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ tá ṣe nìkan, ó máa tún sí pẹ́. Torí ẹni bá ń ṣe bí, akẹ́sàn yìí wọlé. Ẹni tó gbé bu ìka, ọmọ rẹ̀ á jẹ níbẹ̀. Bẹ́ẹ̀ ni ó gbogbo rẹ̀. Ẹ̀yin ọmọ Ádámọ̀, ẹ̀yin ọmọ Ádámọ̀, kí ló dé tó jẹ́ pé tẹ́ bá ń fẹ́ gbàwìn ẹ̀bà ẹ máa ṣojú àánú, tẹ́ bá wáyé tán ẹ wàá dọ̀kọ̀ sí wọn nígbà. Ó ti gbàgbé ìbẹ̀rẹ̀, ó ti gbàgbé àdéhùn. Rántí o, kò sí ní tó fi ṣèlérí nígbà tó ń wá nǹkan. Ó wá tẹ̀ ẹ́ lọ́wọ́ tán àti múlérí ṣe wá dògún ó dọ̀gbọ̀n. Àbí kí láti ìbéèrè lọ́wọ́ ẹ? Àlùbáríkà orí Kúnlé lásán ló ru ẹ lójú àti fi sílẹ̀ àbí? Wàá gbọ́, tó o bá gbé Kúnlé lọ sílé ìwòsàn pẹ́rẹ́ kélégbé, ó tí ì rí nǹkan kan o, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ní ń tá a máa gbà á ju eléyìí lọ. Adépéjú, ta ló kọ ẹ? Get out of my car! Jáde! Out! Jáde! Adépéjú, ayé mi o, ta ló kọ? Ẹ gbà mí, Adépéjú. Abúlé tó tó fàtẹ́kùn sí o, ṣòtí ráyè àlọ́lé. Òkùnkùn lẹ́sìn, òkùnkùn lẹ́sìn, òkùnkùn lẹ́sìn. Adépéjú. Èèwọ̀. Ta ló kọ́ ẹ? Bẹ́ẹ̀ bá wá lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n digbí mo wà bí nǹkan wọ́n ti gbọ́n ní alárinà wọ́n gbọ́n ní afọ̀mọ́fọ́kọ́ ẹ bá mi. Ògéyẹmí. Ajá bí egbin. Yèyé èdè ni. Yèyé àti rí yèyé o, ìpè wọn lágbọ́ta fi ń sáré bọ̀ Adébíbáyà àbáwọn àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Kò yé mi náà o, ìpè tí mo gbọ́ mo sáré wá sílẹ̀ lẹ́nu tẹ̀ ń bá mi. Ẹ̀rù bíbà bíi ti báwo. Tó bá dé wọ́n á sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa. Bẹ́ẹ̀ni, ó dà. Yèyé o. Ògéyẹmí. Adára bí egbin. Ògéyẹmí. Adára bí egbin. Ògéyẹmí. Adára bí egbin. Èmi ni mo pè é sípàdé pàjáwìrì nítorí wípé Adépéjú ti gun gèrè kọjá ewé. Ó ti ṣe àwa oge, mo ti bá a sọ ní kọ̀kọ̀, mo ti bá a sọ ní bàbá, ó kọ ti ikú ni. Kódà mo rán ọ̀rẹ́ rẹ̀ Ìyálọ́lá èyí tó mú wá síbí, mo ní kó bá sọ̀rọ̀ síbẹ̀ kò gbọ́. Tá bá wá gbẹ̀tọ̀ wa lọ́wọ́ nǹkan. Àjẹbí yèyé. N tó bá ti wáyá ńkọ́. Kì í pẹ́ mọ́. Àlúpàyídà paradà, àlúpàyídà paradà, àlúpàyídà paradà. Tí dàdàbìrí bá lugi, àfẹ́kù ni. Ohun tí ẹ̀wẹ̀ ayé bá wí, ó lẹ̀gbàrún gbà. A bá jẹ̀bi. A jẹ̀bi o.
ọmọ oge tó bá ṣèlérí tí ò múṣẹ. ó ti dọ̀tọ̀ oge nìyẹn. ẹ̀tọ́ tiwa la wá gbà báyìí. bẹ́ẹ̀ni. Adékúnlé ọmọ Adépéjú ẹ̀tọ́ tiwa la wá gbà báyìí. èmi rèé o sista mi ẹ̀yin ẹ ṣe lè tán. àǹtí mi ẹ̀yin ẹ̀yin Pàdébọ́lá. Ifá ní ẹlẹ́sàn ọ̀sán kò ní ṣàìsàn àbèrè yóò béèrè kò ní ṣàìbèrè wo kẹ́ni ó hùwà gbọ́dọ̀gbọ́dọ̀ kẹ́ni ó lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ ẹni ó lè náwó gbọ́gbọ́rọ́gbọ́ lẹ́ni sí i. Ọmọkùnrin kan ṣoṣo tó bí òun ló yẹ nípò ọba yìí o. pẹ̀kẹ́lẹ́ ọkàní tí ó fi wèrè jọba. àǹtí mi àwọn méjì bá dára yín jẹ́. ẹ gbà mí ẹyẹ bí mi. ẹ má súnmọ́ mi rárá ṣé wọ́n fẹ́ kú ni kò ń ṣàǹtí ẹ. ẹ̀yin àbúrò mi. láyé àǹtí mi. má pè wọ́n láǹtí mọ́ má bá ìjà o. ṣé mo jẹ ẹni tá à ń darí jì. ẹ lè darí jì láíláí. gbogbo ẹbí Agbégoróyè ẹni kan bá ń wọ́kùtà ra bàtà kí wọ́n so kan lọ́rùn o kí wọ́n lọ rèé jù sódò. ẹlẹ́sàn yóò san kò ní ṣàìsàn àbèrè yóò béèrè kò ní ṣàìbèrè wo kẹ́ni ó wùwá gbọ́dọ̀gbọ́dọ̀ kẹ́ni lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ẹni ó lè náwó gbọ́gbọ́rọ́gbọ́ lẹ́ni sí irọ́ pípa òpè àmọ́ pẹ́ láyé ilẹ̀ dídà òpè àmọ́ dàgbà kòjọ́kòjọ́ ṣùgbọ́n sá ọjọ́ àti sùn lẹ́bọ́. sùn lẹ́bọ́ ẹ lójú ayé báyìí. àǹtí mi ẹ̀yin. ó ṣe eléyìí tán. ṣé kò yẹ pé wọ́n máa kú síbí ṣá. ẹ jẹ́ kí wọ́n kú lọ síta kí gbogbo ayé mọ̀ nǹkan tí wọ́n ṣe. No, this is terrible. Terrible. àǹtí mi. since ti ọmọ tí wọ́n lè jọ ibo láti fẹ́ rájé báyìí. ṣòtìjájọ ẹ sọtọ bí o tán o. èmi ọba. abúnijẹ tó tún fàtẹ́gùn sí o ṣòtì ráyè. ẹ̀yin ìjòyè mo ti ní pé gbogbo ilẹ̀ tó wà lápá òsì yẹn ẹ gbọ́dọ̀ fún èèyàn kankan nínú ilẹ̀ yìí. Adékúnlé the grandchild of Adégoróyè ni èmi mo ní gbogbo ilẹ̀ yẹn. ẹ gbọ́dọ̀ kọ̀rọ̀ sí ọba yín lẹ́nu nǹkan tí mo bá ti wí àṣẹ́gun. kábíyèsí o mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo lára ọba fífọ́ lóun lọ bá pa wọn ládé yìí wà ní wọn ló wà lọ́dọ̀ ìbò kábíyèsí ọba aládé àtìtẹ̀ ẹ̀yin wèrè. sọ̀rọ̀ sókè dọ̀bálẹ̀ fọba ẹ̀. ọ̀gá ọba aládé àtìtẹ̀. kẹ lọ fi áńgẹ́lì kẹ fi bẹ bá mi èmi ò rò kán lè gbọ́ o. owó mi lọ náwó sí ọlọ́run ànáwó sí yàrá yẹri kó tó wá. When I cast my money, I will come back to my home. bọ́kà sáradì tí mo drop out gàdí yẹn tó fún mi certificate. May the blessings of the Lord be with you, Father, Son, and Holy Spirit. So mo ti gbọ́ mi. Báwo ọ̀tá mi bá dáwọ́ ò padà ìkọ̀ọ̀kan ni wọ́n máa yọ dànù ní ọmọ wọn. mo jí góòlù tọkọ mi kọ́ ni ṣé kò yẹ kí wọn tó jí ọ̀rẹ́ mi kó bù mí láṣìírí. ojú góòlù mo lójú góòlù ni. ẹ náà ní bàbá bẹ wú wọn gbogbo la fi ní góòlù bẹ́ẹ̀. ìyẹn gangan náà pè mí 221 ẹgbẹ́ sì ń gbélé pawó nìyẹn. Olómọ̀mọ̀mọ́dé bàdá mi o, olómọ̀mọ̀mọ́dé yóò mọ̀mọ́ jẹ́. Ọmọmọdé o, ayé mi dọ̀wọ́ rẹ̀ bá mi dùdé. àwọn rèé àwọn olè rèé o ìyàwó olè. well done ẹ ti wá di professional olè ìwọ gbé ìyá ẹ bá ẹ tọ́jú ẹ. oyinbi ojú kan ò ní káyé èèyàn bàjẹ́. Daddy, why would you shut the fuck? Ẹ máa máa sọ̀rọ̀ gbàgbà bí àkọ́bí ẹlẹ́rọ. gbogbo wọn tó bá ń wá ìmúj
jókòó kọ̀ wọ́n tán bá jí yín gbé lọ kò sẹ́yìn tó kàn mí. I'm not a small daddy. I'm a big daddy. èmi ń jọ bí igi kí ní ọdún jọjọ àwọn ọba kìtìkì. bẹ́ẹ̀ bá lọ wẹ́yìn tó máa bẹ́ yín wẹ òkú yín tẹ́yìn dúró dè mí ibẹ̀ ló kún náà jó sí ibẹ̀ ló máa rà sí in fact ẹ máa kún jẹgbẹ yín. sábà sọ tì mí pé mo sọ̀rọ̀ ó tún á sọ ọ́ lé. ẹ ní kúrẹ́ ní Jesus name. èmi lọ bá wí. I don't seem to understand what he said. ọ̀bùn mọ́ ọ̀bùn mọ́ kéjẹ mọ́ wọn lógun kéjẹ lógun ogun lájà kéjẹ lájà àjà èrè kéjẹ lére èrè okun kéjẹ kún kúnnù pa kéjẹ pa kárọ̀dè kéjẹ rẹ̀ eré alásán ni a fi èpè ṣe ní kéjà. àdúgbò máa ti lọ mọ́kà àwọn ọmọ lọ́mọ́kọ́ àmọ́ wọ́n máa sọ̀kọ̀ àṣìṣàní nínú ilé mi wọ́n sì sọ ló pa àṣìṣàní kì í máa sọ bẹ́ẹ̀ fún un. kẹ́ni tó bá ti ń tẹ̀lé Arsenal pírọ́blẹ́mù ni o ọ̀dọ̀ Arsenal ni mo ti mú nọ́mbà o. gbọ́dọ̀ gbé náà fún yín. Ṣòtìjájú ẹ sọ́tọ̀ bí òtán o ṣòtìjájú ẹ sọ́tọ̀ bí òtán o abúnigẹ tó tún fàtẹ́kùn sí o ṣòtì ráyè àlòdì òkùnkùn lẹ́sàn ọmọ kòkó lẹ́sàn òkùnkùn lẹ́sàn ọmọ kòkó lẹ́sàn torí ọmọ gbogbo rọ̀tàṣẹ́ nìkan kò máa tún sí gbàngbà torí ẹni bá ń ṣe bí akẹ́sàn ibi ó di dandan ẹni tó gbẹ̀bù ìka ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀ bẹ́ẹ̀ ni ohun búburú ta ṣe ní kọ̀rọ̀ máa tún sí gbangba. òkùnkùn lẹ́sàn ọlọ́sàn òkùnkùn lẹ́sàn bẹ́ẹ̀ ni òkùnkùn lẹ́sàn bẹ́ẹ̀ ni ó ṣe bí ọmọ tó ṣe kú lẹ́sàn ọlọ́sàn rẹ̀ ó rẹ̀ máa ṣe ní kọ̀rọ̀ máa tún sí gbangba. òkùnkùn lẹ́sàn ìgbẹ̀yìn lójú lẹ́sàn lójú òkùnkùn lẹ́sàn ìgbẹ̀yìn lójú òkùnkùn ẹ má ṣe kà mọ́ òbí ohun búburú tó ṣe ní kọ̀rọ̀ kò máa tún sí gbangba. ọlọ́sàn rẹ̀ ó lẹ́sàn ó bá ṣe eré wọ́n lẹ́sàn ó ṣe eré kó lẹ́sàn ọmọ kókó lẹ́sàn ìgbẹ̀yìn níbẹ̀ ohun búburú tó ṣe ní kọ̀rọ̀ kò máa tún sí gbangba. ṣòtìjájú ẹ sọ́tọ̀ bí òtán o ṣòtìjájú ẹ sọ́tọ̀ bí òtán o abúnigẹ tó tún fàtẹ́kùn sí o ṣòtì ráyè àlòdì òkùnkùn lẹ́sàn ọmọ kókó lẹ́sàn òkùnkùn lẹ́sàn ọmọ kókó lẹ́sàn torí ọmọ gbogbo rọ̀tàṣẹ́ nìkan kò máa tún sí gbangba torí ẹni bá ń ṣe bí akẹ́sàn ibi ó di dandan.